Welcome, beautiful people all over the world. Welcome to my channel. Welcome to my video. My name is Princess. Yeah, today we have a Yoruba good morning. It is all over. They have American good morning, Nigeria good morning, London, Canada good morning, but this is a Yoruba good morning that we had never had before. So we just want to explain this in Yoruba. Sometimes guess dear lè máa wá, but all throughout is Yoruba. So ètò yìí la gbé kalẹ̀ fún gẹ́gẹ́ bí Yoruba good morning Yoruba, torí gbogbo ìlú jákèjádò ni wọ́n ní good morning America, good morning Nigeria, but àwa Yoruba àti ní good morning ilé ló máa kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ good morning, the first good morning ever on the television TV show. So now ní ìjẹjọ a sọ̀rọ̀ lórí àwọn Òṣogbo aṣọ tó ń wọ̀, oúnjẹ tó ń jẹ, bẹ̀tẹ̀ lẹ́nìí à ń lọ sí Ìbàdàn, Ọ̀yọ́ state. Àwọn ni ọmọ àjòrò sàn, yes, àwọn ọmọ Ìbà Ọ̀dàn, àwọn oríkì tí wọn nìyẹn. Gbogbo aṣọ tó ń wọ̀ náà nílẹ̀ Yorùbá ló papọ̀, aṣọ wa ò yàtọ̀ sí rárá. Wọ́n ń pa kájà, wọ́n ń pa kájà ní Ilé Ifẹ̀, wọ́n ń pa kájà lÉkìtì, wọ́n ń pa kájà ní Ọ̀yọ́, wọ́n ń pa kájà ní Èkó, wọ́n ń pa kájà ní Ọ̀ṣun, wọ́n ń pa kájà ní Ìlọrin. Kò sí ilẹ̀ káàárọ̀ òjìrì bí tàbí ìlú tí Ọlọ́run dá tí wọ́n ti ń pa kájà. Mo rò pé pa kájà yẹn ó wá láti ọwọ́ bàbá wa Odùduwà, yes, àwọn ló kọ́kọ́ ṣe kinní yẹn. So from there gbogbo àwọn ọmọ náà tán jáde lára Odùduwà àwọn bẹ̀rẹ̀ sí, kódà wọ́n títí dé Ghana wọ́n ti ń pa kájà, Cameroon, Togo, Calabar, gbogbo kò tiẹ̀ sí ìlú tó ń dá sílé ayé tí ò ń pa kájà. Kódà America ń bí gan wọ́n ń pa kájà, London náà wọ́n ń pa kájà. So that means àwa Yorùbá, hey, we are the righteous children, yes, fún Ọlọ́run tọ́lọ́run kọ́kọ́ dá. Ó jẹ́ kí ó yẹ kí inú wa máa dùn fún yẹn, yes. But àwọn kìmìnì kẹ̀m̀bẹ́ agbádá gbogbo ẹ̀ náà ni wọ́n, kódà àwọn òyìnbó tí ń wọ agbádá sìn. A máa ń pàdé àwọn míì nínú train, àní ẹ̀ka àwọn ló máa kọ́kọ́ kí ẹ̀, bìkọ́ tó bá ti rí Yorùbá wọ́n máa ń dá Yorùbá mọ̀, Ọlọ́run ló mọ̀ bó ṣe máa ń mọ̀. Wọ́n ní bó bá wọ ṣòkòtò kó wọ jíǹsì kó dé fìlà kó bojú bomú, wọ́n ní ẹ káàárọ̀, ṣé Yorùbá ni? Then now will be like, oh my God, inú mi máa dùn, máa ní Yorùbá ni mí, báwo ni ọkọ ẹ̀ ń kọ́ ọmọ àbí mi lè rè family nǹkan ọmọ ní wow. So if tóyìnbó bá lè máa ṣerú ilé mélòó ni àwa tí àti ẹ̀wà jẹ́ ọmọ gangan ìlú yẹn o, táà ní máa jẹ́ kí inú wa dùn láti máa sọ èdè wa, torí èdè wa máa ń tì wá lójú. Èdè wa máa ń gbà tóyìnbó bá ń sọ Yorùbá nínú box, tóyìnbó ń sọ Yorùbá nínú train. Can you imagine that? Àwa táwa jẹ́ Yorùbá wá dé gbẹ̀yìn la máa kápá jọ. Ẹlòmíì kò tiẹ̀ tó wá ti lè wọ ní London báyìí tàbí ó wọ New York City ó parí, kò fẹ́ mọ ohun tó ń jẹ́ Yorùbá yẹn mọ́. Wọ́n máa ga pa ní bá ní ẹ̀ka àrọ́lá ní wait a minute, what you talking about? Ẹ wá sọ pé kì í ṣe Yorùbá ni ẹrú ẹ̀yí taking about. Kí ló dé tá ẹ lè sọ èdè yín? Ó pẹ́ ti wà nílùú òyìnbó, kó sì jẹ́ kẹ́ ẹ sọ èdè yín. Kò síbi tá ẹ lè wà tí ẹ lè sọ, torí èdè wa rich. Òyìnbó fẹ́ sọ Yorùbá, Ghana fẹ́ sọ Yorùbá, àwọn Yíbò fẹ́ sọ Yorùbá, Haúsá pàápàá. Àwọn tó bá tẹ̀lé Haúsá míì ó fẹ́ lè sọ pé kìsà ilẹ̀ Haúsá lòun ti wá. A máa gbọ́ Yorùbá ni wọ́n bí mi sí. Ó ti deny ìlú ẹ̀ nìyẹn. Tó bá lè ní Yorùbá náà bí mi sí tó ń claim Yorùbá, you should be happy about that. Láti lè sọ èdè ẹ kò jẹ́ bí ò tiẹ̀ já gerege, ó bá pẹ́ tó ti ń sọ a máa já sí ẹ lẹ́nu lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti mú ẹ proud láàrin èrò pé ọmọ Yorùbá gidi ni ẹ, àtàwọn ọmọ ẹ tó wà nínú ilé ọmọ agbọ́n my daddy speak Yorùbá. Oh, I'm so happy about that. When he speak about it, oh my God, it make me happy. That is why you should be. Lọ́tọ́ fún máa sọ Yorùbá, jẹ́ kí inú àwọn ọmọ yẹn máa dùn. Bí wọ́n ti ẹ̀ lè sọ bá pẹ́ tó ti ń sọ lójú wọn tó ń sọ lójú wọn,
from there náà àwọn náà máa tẹ̀lé ẹ lẹ́yìn, wọ́n máa fi búra wọn ibi èébú náà ti máa ń bẹ̀rẹ̀, wọ́n máa gbọ́ olé ẹ̀ ò dá, olé ẹ̀ ò pé wọ́n ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn. From there àwọn náà wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ dáadáa because kò ṣeé gbọ́ létí tọ́mọ òyìnbó bá ń fi Yorùbá sọ òwe tí àwọn ọmọ tó jáde lára Yorùbá tí wọ́n tiẹ̀ lè sọ ẹ káàárọ̀ lásán, ó bùwákù ìtìjú gbáà ni. So ìyẹn la ṣe gbé èdè yìí kalẹ̀, gbé ètò yìí kalẹ̀ pé ká máa kọ́ra wa ní àwọn òwe àti àlọ́. Ìyẹn di ọ̀la la máa ṣe yẹn, bẹ̀tí lẹ́nìí àwọn èdè àti àwọn nǹkan tá à ń wọ̀ ní nílẹ̀ Ọ̀yọ́. Then irú àwọn Ọ̀yọ́ náà sìn èdè wọn papọ̀ mọ́ ti Ìbàdàn, bẹ̀rẹ̀ láti Ìkirè àti ó dàbí pé àwọn Ọ̀yọ́ ní Ìkirè lọ sí Ìkìrun, àwọn Ọ̀yọ́ làwọn yẹn tó jẹ́ pé èdè wọn papọ̀ mọ́ra wọn, tó dẹ̀ jẹ́ wípé ó ṣe kíni, ó ṣe gbógíó lẹ́nu dáadáa, tó dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn gan pàápàá tó jẹ́ ọkùnrin tó jẹ́ obìnrin wọ́n máa ń kọ ilà. Àwọn yẹn tún yàtọ̀, àwọn Ọ̀yọ́ máa ń kọ ilà, àwọn Ọ̀ṣun wọn kì í fi bẹ́ẹ̀ kọ ilà. Òkè ó dà pé Òṣogbo ń kọ ilà, Ìkìrun náà máa ń kọ ilà, ẹ̀bẹ̀ tí Iléṣà mi rò pé Iléṣà ń kọ ilà, Ilé Ifẹ̀ mi rò pé Ilé Ifẹ̀ náà ń kọ ilà, wọn kì í kọ ilà. Èkìtì náà kì í kọ ilà, bẹ̀tán kan máa ń sọ apá ni, wọ́n máa ń sọ apá, wọ́n á sọ apá bírú eléyìí tí mo ṣe yìí, bírú eléyìí tí mo ṣe yìí, wọ́n máa ń sọ apá. Ìgbà tá a máa ń sọ apá yìí nílé Ifẹ̀ ni mo ti sọ ńgbà tí mo wà ní jẹ́bí ọmọ ọdún, mo rántí pé mo wà níbi primary 4 àbí 5 ńgbà yẹn. Mo rí gbogbo wọn tán jókòó ní àkúí nílé bàbá wa sa Adésọjí Adérẹ̀mí. Mo kàn ní bọ̀dá náà ń pè bọ̀dá náà ní Gbádégẹṣin. So èrò pélé lórí, gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní pé wọn kí ló ń ṣẹlẹ̀, wọn ni wọ́n ń sọ apá. Èmi náà wá sáré lọ lé mo lọ gba ìlú dẹ̀ nígbà yẹn, bóyá kọ́bọ̀ àbí tọ́rọ́, mo lọ lé mo lọ gbà á, mo lé mi náà fẹ́ sọ apá. Mo ṣàmọ̀ pé ó wà pé nítorí wọ́n rọ́ wọn mọ́lẹ̀ ni. Sọ́ngbà tán fi sí mi lọ́wọ́, mo ní kán máa bá lọ, wọ́n ń bá lọ ńgbà tó yá mi ò pariwo mọ́. So mo sá sanwó bóyá tọ́rọ́ àbí sísì ni mo san lọ́jọ́ yẹn, mi rántí mọ́. Ìyẹn gẹ́gẹ́ bí ìyá apá sísọ, ẹnà ara ni wọ́n máa ń pè. Kódà mo sọ orúkọ mi gan bẹ̀ mi ò lè máa fi yẹn síta. Nísìnyí mo ṣe wá wò pé ó yẹ kí n take care of because they are doing it here. Wọ́n ń yọ kúrò níbi tó bá ní $750 tó bá lọ síbi àwọn skin doctor, wọ́n á bẹ̀ yọ kúrò, wọ́n á cover ẹ̀ á kúrò ńbẹ̀. So bẹ́ẹ̀ tí mi kàn fẹ́ ṣe yẹn kó wà ńbẹ̀ pàtó ti jẹ́ pé àṣà ibi tí mo ti wá ni, culture wa ni, so kò nídìí láti yọ kúrò. So àwọn máa ń bu ojú náà, irú ìlú ìyá mi ń sìn, wọ́n máa ń sọ ojú, wọ́n á ṣe ẹyọ kan sójú wọn báyìí. Ní Èkìtì ni wọ́n á ṣe ẹyọ kan sí wọn lójú báyìí, wọ́n á ṣe ẹyọ kan sí wọn lójú báyìí. Ara sísọ náà ni kò kí ń ṣe ìlà kíkọ o, bẹ̀tí ní Èkìtì wọ́n máa ń bu ìkolo ní Èkìtì. Ikùn màmá mi ń bì, wọ́n bu ìkolo sí ìkolo. Ẹgbọ́n ṣe máa ń bu ìkolo náà nílé Ifẹ̀ o. Wọ́n bu ìkolo fún èèyàn kan lójú mi nílé Ifẹ̀. Wọ́n tẹ́ nylon sílẹ̀, bí nylon bí ọ̀rá tó fi máa ń bo àwọn ọjà tó jò bá rùn yẹn, wọ́n tẹ́ sílẹ̀, ẹni yẹn wá sùn sílẹ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi abẹ blade tó mú, wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe họ́, wọ́n ti ya àwọn kinní yẹn síbẹ̀, osùn ni wọ́n fi yà, obi tán tọ́ osùn sí yẹn bẹ̀rẹ̀ sí ní fi ya ìkolo títí tí ẹlòmíì máa ṣe aláǹgbá sínú, ẹlòmíì á ṣe oríṣiríṣi nǹkan náà máa ń yà, wọ́n á yà sínú, wọ́n láwọn fi sọ ẹni tó bá fẹ́ lọ ilé ọkọ ńgbà yẹn tí ò bá bu ìkolo, ọkọ ẹ̀ ò ní fẹ́. Ní àdúgbò mi ní kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tó, ó jẹ́ gẹ́gẹ́ bí àṣà tó jẹ́ pé tóbìnrin bá bu ìkolo, ọkọ ẹ̀ máa ń láìkí ẹ̀, àwọn ló bu ìkolo sínú, inú yẹn máa fine gan, ó máa fine. So especially ẹni tó bá pupa, ó máa hàn lára ẹ̀ pé ó bu ìkolo, á jẹ́ kójú ẹ̀gún régé dáadáa, ọkọ ẹ̀ á máa tètè bá tá sí. Ẹlòmíì máa ń fi sẹ́yìn ọrùn, ẹlòmíì á fi sí gbàyà ẹ̀ báyìí, abùkolo sí gbàyà, ẹlòmíì máa ń ṣe sí ẹ̀yìn ọwọ́, á ṣe sí ẹ̀yìn ọwọ́ tó jẹ́ pé
tọ́kọ ẹ̀ bá ti mú ọwọ́ ẹ̀ dání báyìí the next thing tó máa kọ́kọ́ wò ni ìkolo tó fi sẹ́yìn ọwọ́ yẹn inú àwọn àbítọ́ àwọn ògbọ́ngbọ́n pé kán máa kíìsì ńgbà yẹn kò sáyé kíìsì ẹ̀yìn ọwọ́ nù bẹ́ẹ̀ tó bá ti rí ẹ̀yìn ọwọ́ yẹn tó bá ti mú báyìí inú ẹ̀ dùn á wá fà á mọ́ra pé o ṣé olólùfẹ́ mi o ti ẹ̀ bukolo múnú mi dùn orí mi wú. So àwọn àṣà tí wọ́n ń ṣe nígbà yẹn nìyẹn, kò sáyé kiss me and kiss you no kissing kẹ̀. A sì máa ṣe ìgbéyàwó ọ̀tọ̀, wọ́n ṣe ń ṣe ìgbéyàwó ní ayé àtijọ́ ó yàtọ̀ sí bọ́n ṣe ń ṣe ní òde òní. So tó bá dẹ̀ tí wàá bukolo yẹn inú ọkọ máa dùn, inú ọgán máa dùn, bá máa ṣakọ ni, a tún fi osùn sẹ́sẹ̀ osùn ìyẹn ọ̀tọ̀ ní ara ti gbéyàwó náà nìyẹn, má ti jẹ́ kí n lọ síbẹ̀. So n ta wà lẹ́nu nípa èdè àti nǹkan tó ń lò àti nǹkan tó ń tẹ ẹ̀bẹ̀ bọ́n ṣe ń bu ìkolo sára àti bọ́n ṣe ń sọ apá àwọn ẹ̀nà tó ń ṣe sí ara ní ayé àtijọ́, most especially obìnrin ló máa ń ṣe jù. Àwọn ọkùnrin náà máa ń ṣe sẹ́yìn ọwọ́, ẹlòmíì á ṣe tiẹ̀ sẹ́yìn ẹsẹ̀ ìyẹn láwọn ọkùnrin àti ìgbáàyà báyìí níbi òkè àyà wọn bí tíyàwó wọn ti máa rí wọn máa ń ṣe. So ní ilẹ̀ Ọ̀yọ́ kẹ̀dẹ̀ ní àwọn yẹn oúnjẹ tán máa ń jẹ, àwọn náà máa ń jẹ ẹ̀kọ, wọ́n máa ń jẹ orí, wọ́n máa ń jẹ ọ̀jọ̀jọ̀, wọ́n máa ń jẹ àkàrà, oúnjẹ tó kọ́mọ̀ jù lọ́yọ̀ọ́ nìyẹn, àti àmàlà, gbẹ̀gìrì, ewédú, wọ́n ń pè yẹn ní àbùlà. Tó bá máa dọ́yọ̀ state báyìí ló bá dé Ìbàdàn, nǹkan tó oúnjẹ tó wọ́pọ̀ jù ní Ìbàdàn nìyẹn, àmàlà, àbùlà. Kò tó rẹni tó ń ta ẹ̀bà, ó máa pẹ́ díẹ̀, àwọn Ìjẹ̀bú ni àwọn yẹn ni wọ́n bèsì lórí gàárì dáadáa bẹ́yẹn pẹ̀lú ìbìrìpò ìkọ́kọrẹ́. So àwọn oúnjẹ wa nìkan ló yàtọ̀ síra díẹ̀díẹ̀. Àwọn Ìbàdàn wọn kì í bí ẹyán bẹ́ẹ̀ wọ́n máa ń jẹṣu, àfi kọ̀ọ̀kan nínú wọn kò kọ́ mọ̀ pé ilẹ̀ ṣú o mo fẹ́ máa gúnyán bí Èkìtì tó yẹ pé táago 6 bá ti lù báyìí o máa gbúròdó pa nílé kejì síra ni. Bẹ̀tì ní Ìbàdàn àmàlà ó kọ́mọ̀ lọ́dọ̀ wọn àti ẹ̀kọ. Àwọn míì tó bá jẹ́ ọmọ Èkìtì tàbí jẹ́ ọmọ Iléṣà tó ń gbé nìbàdàn náà máa ń jẹ yán o, bẹ́ẹ̀ kò kọ́mọ̀ kò ń ṣe tán bá kó ẹni tó ń jẹ yán nìbàdàn jọ bí a ló fi pé 55%. Bẹ̀tì ní Èkìtì Iléṣà 100% ni o. Kódà kò yọ 1.1 sílẹ̀ kò yọ sílẹ̀ o, gbogbo wọn ni iyán ni everyday lálálẹ́ o, lọ́sàn-án láàárọ̀ wọn kíá ó dẹ̀ ti mọ́ra because we are very very hand. Wọ́n bá ti ju yán sínú báyìí kán máa kọ́kọ́ lọ ni, kán máa ṣiṣẹ́ lọ lọ́fíìsì ni, wọ́n kàn máa mu omi sí díẹ̀díẹ̀ ni. Wọ́n fi bẹ́ẹ̀ mu kọfí lọ́dọ̀ wa torí ooru mú, sẹ́ni tó mu kọfí, àwọn tó ń mu kọfí bóyá Èkó a máa lọ síbẹ̀ yẹn tó ń ṣiṣẹ́ lọ́fíìsì tínú èsì, àwọn èèyàn lè máa mu kọfí. Omi ìgbà náà fi máa bù nínú omi tó ń ṣàn bá wọn á mú yó kẹ́rì, ó ti tẹ́ wọn lọ́rùn. Wọ́n dẹ̀ máa wà ọkùnrin wọn dẹ̀ kì í sí àti Iléṣà wọn kì í ṣàìsàn, àti Èkìtì wọn ń ṣàìsàn, Ilé Ifẹ̀ àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ wọn kì í ṣàìsàn. Gbogbo àwọn ìlú tó súnmọ́ ìlú òkè yẹn gbogbo wọn ni wọ́n bìlífù pé oúnjẹ tó bá fresh tó wá látoko ó pè wọn ju wípé kán ṣẹ̀ṣẹ̀ lọ gbóúnjẹ nínú fíríjì máa ṣe gbá máa ṣàwò, wọn fi bẹ́ẹ̀ gbà yẹn gbọ́. So ní Ìbàdàn tóbi gan, ó tóbi gan ni tó jẹ́ pé ní ayé àtijọ́ àwọn Èkìtì, àwọn Ẹ̀gbá, àwọn Ọ̀yọ́, àwọn gbogbo wọn ibẹ̀ náà ti lọ máa ń rajà, torí tí tọ́jà bá ti dé látòkè òkun ńgbà yẹn Ìbàdàn ló máa ń forí sọlẹ̀ sí jù, tán ti máa já ọjà gbogbo àwọn bọ́dà tán bá kó wá. Àwọn èèyàn dẹ̀ lọ máa rà láti Ìbàdàn, wọ́n á máa kó lọ sí ìgbèríko níbi tí wọ́n ń gbé, wọ́n á tún máa tún rà lọ́wọ́ wọn tó jẹ́ pé á fi kárí gbogbo èèyàn. Àwọn nǹkan tí wọ́n ń ṣe ní Ìbàdàn ó pọ̀, wọ́n ń ṣe aṣọ, wọ́n ń ṣe many things, gbogbo many oúnjẹ inú agolo, oúnjẹ inú ìgò wọ́n ń ṣe. Bẹ̀tà àwọn ìlú gbogbo tí mo ti dárúkọ tẹ́lẹ̀, àwọn fáàtì tán níbẹ̀, àwọn ilé iṣẹ́ tán dá sílẹ̀ níbẹ̀ ni bíi ilé ẹ̀kọ́ gíga University of Ife, University of Èkìtì, University of Àkúrẹ́, nǹkan kan bẹ́yẹn. Àì máa lọ sóńdó àti lọ sóńdó. Àwọn nǹkan tó kọ́mọ̀ lé Èkìtì àtọ̀yọ́ nìyẹn. Ní Òṣogbo àwọn yẹn ní ilé iṣẹ́ irin bí tí wọ́n ti ń ṣe irin. Then ní ilẹ̀ Èkìtì ń bí àwa náà ní kòkó, a ní rọ́bà, à ń ta kòkó, à ń ta rọ́bà, à ń ta ẹ̀pà ní ilẹ̀ Èkìtì. Ní Ilé Ifẹ̀ wọ́n ń ta kòkó,
wọ́n ń ta obì. Àwa náà lẹ́kìtì àwa náà máa ń ta obì, a máa import obì, a máa import kòkó. Ní Ilé-Ifẹ̀ náà àwọn náà máa import ẹ̀pà, wọ́n máa import kòkó, wọ́n máa import kí náà tún máa import obì àti orógbó. Ó pọ̀ ní Ilé-Ifẹ̀ gan-an tó máa import ẹ̀ lọ sí ìlú òkèèrè. Wọ́n á kó lọ sí Ìbàdàn, tó bá dé Ìbàdàn, àwọn Ìbàdàn wọ́n á wá sí ilẹ̀, wọ́n á ṣe pọ̀, wọ́n á ṣẹ̀dẹ̀ lọ sí ìlú òyìnbó. Tó bá dẹ̀ ti ń bọ̀ láti dé ọjà ìlú òyìnbó náà bá ti ń bọ̀, ó máa dé sí Ìbàdàn. Àwọn tó tún wà ní Èkìtì, Òṣogbo, Ìjẹ̀ṣà, gbogbo náà àwọn náà tún lọ bẹ̀, wọ́n á tún lọ ra ọjà yẹn, wọ́n á tún máa tà. So bá ṣe máa ń ṣe láyé ìgbà yẹn gan, trade by barter ni wọ́n máa ń ṣe. Nǹkan tó ń mì by trade by barter ni wípé tán bá débẹ̀, tán bá ti dé ọjà, ẹni tó bá lóbì á gbé tiẹ̀ dání, ẹni tó bá ní ata á gbé tiẹ̀ dání, ẹni tó bá ní ataare á gbé tiẹ̀ dání, ẹni tó bá ní kòkó á gbé tiẹ̀ dání. So ìwọ tó ń wá tó fẹ́ lo ata, o máa lọ bá ẹni tó ní kòkó, wàá wọn abọ́ kòkó, iye tán bá ń ta abọ́ kòkó, iye yẹn náà ni iye ata tó máa wọn fẹ́ nìyẹn. Ìyẹn ni trade by barter nígbà yẹn. So àwọn owó tán dẹ̀ máa ń ná láyé ìgbà yẹn kì í ṣe owó tó jẹ́ pé owó tó lè sọ wípé mo fẹ́ gbé sínú portfolio. Inú aṣọ ni wọ́n máa ń dì í sí. Wọ́n á dì í, tán bá ti dì í sínú aṣọ, wọ́n á kó sínú aṣọ báyìí, wọ́n á wá so ẹnu aṣọ yẹn pọ̀, wọ́n á kó sí inú aṣọ. Ká ní inú aṣọ lélẹ̀, ká ní aṣọ lélẹ̀, tán bá ti ká ní aṣọ lélẹ̀ tó jẹ́ owó nì, wọ́n á ṣe báyìí, wọ́n á wá dì báyìí, wọ́n á dì lẹ́nu báyìí, wọ́n á dì lẹ́nu báyìí. So bọ́n ṣe máa wá fokùn dí, owó yẹn máa wà ní inú aṣọ yẹn tó jẹ́ wípé ó lè jẹ́ ọ̀kẹ́. Èmi ò wá mọ̀ tún mọ̀ ọ̀kẹ́ yẹn, ẹ má bínú, mi ò rántí gbogbo wọn yẹn báyìí, bóyá máa tún lọ máa wádìí ni. Ọ̀kẹ́ 5, ọ̀kẹ́ 10, ọ̀kẹ́ 15, ọ̀kẹ́ 20, ọ̀kan lọ́nà 400, ọ̀kan lọ́nà 200, ọ̀kan lọ́nà 200. Ọ̀kẹ́ bóyá pọ́n tàbí 1000 náà pè lọ́pẹ́ yẹn, mi ò tí máa gẹ̀ẹ́tì yẹn wá fún yín níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. So gbogbo àwọn nǹkan tó máa ń ṣe nígbà yẹn náà fi máa ń ra ọjà. Nígbà tí owó tí ì sí, trade by barter ni wọ́n ń ṣe. Ṣùgbọ́n nígbà tí owó ti dé, tó ti di pé wọ́n ti ń owó ẹyọ náà dẹ̀ máa ń ná láti Ilé-Ifẹ̀ ní, ó dàbí pé láti Ilé-Ifẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe yẹn. Owó ẹyọ, tó bá ti mú owó ẹyọ yẹn, wọ́n á ra nǹkan tán ní rà. Gbà yẹn wọ́n wá ṣe trade by barter mọ́, owó ẹyọ náà wá dẹ̀ wá ná. Bẹ̀ tí nígbà tí kówó ẹyọ tó dé, trade by barter ni. So títí nígbà tó wá yá ni náírà, kọ́bọ̀, yépẹ̀nì, sísì, tọ́rọ́, gbogbo ẹ̀ wá dé. Ayé tó wá ń dẹrùn sí, ojú tó wá ń là sí. Ṣùgbọ́n láyé ìgbà yẹn o, àìgbádùn ni o. Nǹkan kọ́bọ̀ tó bá rà báyìí, iṣu kọ́bọ̀, ẹ̀wà kọ́bọ̀, oṣù kan kó máa jẹ́ ni ò tí ì ní jẹ́ tán. Kò dàbí ìsìnkú pé bó bá ti ra odidi àpò ráìsì kan, bóyá 50,000 àbí 100,000 ni wọ́n rà, kò tó jẹ lọ́sẹ̀ kan, because àpò àtijọ́ yẹn máa ń ga, ó ga tó èèyàn sílẹ̀ báyìí. Tí èèyàn bá gbọ́wọ́ lé báyìí, àpò yẹn ga. Bẹ̀ tí ń sin àpò tán lò, tán fi ń di ráìsì, tán fi ń di ẹ̀wà, tán fi ń di ata, di gbogbo ẹ̀, kò jù báyìí lọ sílẹ̀, kò jù báyìí lọ, like 100 pounds, kò jù báyìí lọ sílẹ̀. So kò pọ̀ bí ti tẹ́lẹ̀ mọ́. So àwọn nǹkan tí mo mú wá fún yín ní ìní nìyẹn ní Ìbàdàn. àti sọ oríkì wọn. Àwọn Ìbàdàn wọ́n wà nice gan, wọ́n nice, bẹ̀ tí wọ́n máa ń bú yàn. Ìbàdàn lè bú òkú kókù jídìde. Àwọn ọgbọ́n ṣe mú tẹ́rín bí imú mọ́tò kinní kan, ó ṣe kùgbé ń tọ́ bí ikú kinní kan, especially tán bá ń bára wọn jà. Wọn kì í fi bẹ́ẹ̀ yọ ẹ̀ṣẹ̀ síra wọn, bẹ̀ tí ebú ni, ẹnu ni bẹ́ẹ̀ láyé. Ẹni o bá sọ báyìí, o máa rẹ́rìn-ín ni pé wàá ilé má dẹ̀ tún ní ẹnu o. Wọ́n mọ̀ yẹn ṣe, wọ́n dẹ̀ mọ̀ pé kán pa irọ́. Àwọn máa gbọ́ Ọlọ́run wà láàyè, tí mo wí ń bá ń lórí kò yàtọ̀ rárá, irọ́ ló ń pa o. Irọ́ dẹ̀ ló ń pa, kò rí bẹ́ẹ̀. So o sọ pé mo bú ọ lánàá, òyìn bú ọ lánàá, òyìn ṣe báwọn, irọ́ ló ń pa, òyìn ṣe báwọn. Ìṣe tí mo sọ ni pé mo lórí rẹ̀ ò pé mo ní kinní kan ò ṣe. So kì í ṣe pé ó yá ẹ̀bi wọn ni, oníkálukú náà ni ò mọ nǹkan míì pé inú àwọn letters wọ̀nyẹn, bí irú sáìdì Èkìtì lọ́dọ̀ wa ń sábà fẹ́ pé p, àní p
a bá fẹ́ pe pí àní pí mẹ́pàá rere lónìí àwé kọ́ bá mọ̀ ṣeun kì mọ́ kọ́ yá àti ní mẹ́pàá dàtí mi kò máa nà dáadáa. Àwọn Ọ̀yọ́ náà Ìbàdàn náà wá ní kí wọ́n ṣe ọ́ tó ń ṣe báwọn ó sì wá ń ṣe síkàsíkà. So irú ẹ̀ṣ àwọn ọmọ ẹ̀ṣ pé ẹ̀ṣ tí wọ́n wá ní sí síkìn sí á ní síkìn ọ̀nà fi ń pe chicken ṣíà wọ́n á ní síà kì í ṣẹ̀bi wọn tọ́ǹgì tí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bọ́lọ̀ ṣe dá wa ó yàtọ̀ síra gbogbo àkànjọra ni Yorùbá yẹn ó yàtọ̀ síra díẹ̀. Irú ìkírun sìn náà Yorùbá tiwọn náà ó tún strong. Irú Ọ̀yọ́ sìn Ọ̀yọ́ náà Yorùbá tiwọn náà tún strong. But irú Ìbàdàn ó common gan ó common ó jẹ́ ìlú tó yẹ kó gbàlejò wọ́n gbàlejò mọ́ra bí Ilé Ifẹ̀ náà gbàlejò mọ́ra gan bó bá débẹ̀ bó kàn lẹ́kùn Ilé Ifẹ̀ lálẹ́ pé ẹ dákun mo máa fẹ́ sùn ni o àwa ní máa bọ̀ ilé gbogbo wa ni ilé rẹ ni a gbà ó sílé wa sùn wá jí kó bá ìdárọ̀ wa máa lọ. Bẹ́ẹ̀ náà ni Ìbàdàn náà gbàlejò wọ́n gbàlejò gan àti Èkìtì náà gbàlejò Iléṣà náà gbàlejò Ìjẹ̀bú nìkan ni mi rò pé ó ń gbàlejò Ìjẹ̀bú ò kì í gbàlejò. Àwọn wọn bìlífù nínú ara wọn tó yẹn wọ́n máa ń sún sẹ́yìn fúnra wọn nídìí pé kán jọ ṣe nǹkan pọ̀ tímọ́tímọ́. Ìdí ẹ̀ ni wípé bóyá tán bá ṣe pọ̀ pé wọ́n á ṣera wọn léṣe ìyẹn ni Ìjẹ̀bú ò fi ń ṣe bẹ́ẹ̀ Ìjẹ̀bú ò fi bẹ́ẹ̀ súnmọ́ yàn deep kò dàbí Èkìtì pé bẹ́ẹ̀kì bá ti rẹ̀ ló ti gbára lé ẹgbẹ́ tó wà nínú ẹ̀ pátá ló máa sọ ibi tó dé àti ibi tó kù sí. Bẹ́ẹ̀ ti Ìjẹ̀bú máa study ẹ̀ ni wọ́n ní sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ sọ ẹ̀dẹ̀ máa jọ jẹjọ́ máa mú ló bó ní 10 kọ́bọ̀ lọ́wọ́ ò ní mọ̀ àmọ́gbẹ́ ìṣòwò lọ́mọ́ owó àlárẹ̀ ìṣòwò àlárẹ̀ Èkìtì sọ fún ẹ pé ayò iye kìmọ̀ lọ́lọ́run lè rí o mẹ́mẹ́rin di ìlọ́kọ̀ dẹ̀ níjù yẹn ló sọ fún ẹ yẹn iye tó wà lọ́wọ́ ẹ̀ ló sọ fún ẹ yẹn. Bẹ́ẹ̀ ti Ìjẹ̀bú máa háìdì ẹ̀ kò ní sọ fún Ìbàdàn náà wọ́n yá mọ́yàn wọ́n wà friendly bẹ́ẹ̀ àwọn náà kì í pẹ́ ìbínú wọn dẹ̀ kì í pẹ́ ìbínú kan sọ̀rọ̀ síra nìkan dẹ̀ parí ẹ̀ síbẹ̀. So àwọn ìwà wa ní Ọ̀yọ́ state ni they are very nice people wọ́n máa ń ṣe party náà àwọn náà wọ́n nice gan wọ́n wà gifted Ìbàdàn wọ́n wà gifted gan. Bẹ́ẹ̀ tí wọ́n bá gbé nǹkan sílẹ̀ ní Ìbàdàn tó bá pẹ́ kó tó padà lọ sí dìgínì ẹ̀ kí ni ẹ̀ lè disappear àmọ́ bá fẹ́fẹ́ ló ń gbé ni o mi ì fẹ́ sọ yẹn ara ìwà wọn náà ni ara wọn. Bẹ́ẹ̀ lẹ́kìtì tó bá gbé nǹkan sílẹ̀ lẹ́kìtì ọjọ́ mẹ́ta kò sí nǹkan sẹ́ni tó máa fọwọ́ kàn ẹni tó bá wà nítòsí yẹn bá rí mo ẹni tó dẹ̀ ní kíní ìjẹun bá tọ́jú ẹ̀ tó bá dẹ̀ sí pé ẹni tó ń wá ti ń wá ní àwẹ̀ ẹ̀bùn mo rí lálẹ́ mímọ̀ wúwọ́ ní mo bọ́ tọ́jú rẹ̀ ní ń gbà má dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn àgbà bẹ́ẹ̀ tó bá jẹ́ Ìbàdàn ni tó bá gbé nǹkan sílẹ̀ wo ìwọ gan pàápàá tó bá múra wọn á gbé ẹ wọn bóyá torí èrò tó pọ̀ ń bẹ̀ ló fà á ni bóyá ìwà wọn ni mi lè sọ yẹn o. So but they are very nice wọ́n ń tọ́jú ìyàwó wọ́n dẹ̀ máa ń fẹ́ ìyàwó tó pọ̀ gan wọ́n fẹ́ Ìbàdàn láti rẹ́ni tó ń bí ọmọ 16 tó ń bí 17 tó ń bí 18 adẹ̀rọ́kùnrin tó ń fẹ́ 5 fẹ́ 6 nù wọn bẹ̀kú dẹ̀ ń síjà wọ́n jẹjọ gbogbo wọn dẹ̀ máa jọ gbé nínú ilé kan náà bó ṣe yàrá kan lọkọ wọn ní yàrá kan náà ni gbogbo wọn máa sùn pẹ̀lú àwọn ọmọ tán bí yẹn ibẹ̀ náà ni wọ́n ti máa tọ́ ọmọ yẹn dàgbà wọn kì í bára wọn jà wọn kì í ṣèkà fúnra wọn. Ìbàdàn nìyẹn. So nǹkan tí mo ní lẹ́yìn fún yín nípa Ìbàdàn nǹkan tá à ń ṣe lọ́wọ́ sí ni good morning Yorùbá àwọn ìwà wa àwọn èdè wa ẹ jẹ́ ká máa bójútó torí àwọn ọmọ wa tó ń bọ̀ àtàwọn tó ti wà nílẹ̀ tó ti wà pẹ̀lú wa ń sìn so wọ́n á lè rí àríkọ́ṣe tó múnádóko láàárín wa kò ní sí ti pé bá dádì mi àti mọ́mì mi bá mọ́mì mi jà lánàá wọ́n lura wọn wọ́n gúnra wọn lẹ́sẹ̀ lójú no ẹ má jẹ́ kí yẹn máa ṣẹlẹ̀ lójú àwọn ọmọ kéékèèké ìwọ àti ọkọ ẹ̀ tẹ́ ní àáwọ̀ ẹ yanjú ẹ̀ láàárín ara yín káwọn ọmọ yín tó wọ̀ tọ́mọ yín bá ti wọlé kẹ́ ya mójú kúrò kẹ́ pa náà ní lẹ́sẹ̀kẹsẹ̀ má yẹ káwọn ọmọ yẹn tó táwọn ọmọ yẹn bá mọ̀ wọ́n máa fi hùwà sí ẹ̀yin gan fúnra yín ó máa rò pé yóò fẹ́ jọ́ ọmọ ẹ̀sùn ẹjọ́ bàbá ẹ̀sùn ọmọ ẹ̀ pé kó lè gbèjà ẹ tàbí kó hate bàbá ẹ̀ ìwọ gan fún ẹ ó máa ní títì ẹ sínú fún ẹ pé mọ́mì mi ẹ sọ pé dáàdì mi ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà gan fúnra yín kọ́ tí yín náà pọ̀ so ojú ẹ̀ á wá jà so bẹ́tà kó má ti sọ̀rọ̀ rárá
kó yá máa gbàdúrà lábẹ́lẹ̀ pé kọ́lọ́run bẹ́ẹ̀ yí padà. Ìwọ bàbá náà tó fẹ́ ṣe bàbá ọmọ, èmi ni mo bí, èmi ni mo ní nǹkan mi, èmi ló jọ, wàá máa bàyẹ́ ìjẹ́ lójú ẹ̀. Don't do that. Má ṣe bẹ́ẹ̀. Kò sí bó ṣe lè ba ìyá ọmọ jẹ́ lójú ọmọ kó máa pè yẹ́ ẹ̀ lájẹ́. A ní òkè kò pa oúnjẹ ńgbà tó ń wá kékeré, nígbà tó ń wá dàgbà ló wá fẹ́ pa oúnjẹ. So kò sí ọmọ tó máa gbà fún ẹ pé kò fi yá ń ta yín. Kò sí ọmọ náà nílé ayé yìí. Kò sí mi tí ì rí. Ó ti àtàwọn bàbá wa gan pàápàá wọ́n sì ń kàn ya wọn títí dojú alẹ́ wọn ni wọ́n ń kẹ́ wọn pé àwọn ò gbọ́dọ̀ fi yá àwọn ṣeré. Yes. So ẹ̀yin bàbá ẹ má bà àwọn ìyàwó yín jẹ́ lójú àwọn ọmọ yín, kò dáa o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin yẹn má bá mi subscribe, ẹ bá mi fọwọ́ sí, ẹ bá mi like, adẹ̀dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ sí, bẹ́ẹ̀ ṣe ń like, bẹ́ẹ̀ ṣe ń subscribe. Ẹ tún bá mi share káàkiri. Ọwọ́ tẹ́ fi ń ṣe, ọwọ́ yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí lórúkọ Jésù. Ayọ̀ yẹn á máa pọ̀ sí ni. Ọdún yìí àjọ máa lò tán ní kẹlẹlẹ. Àdẹ̀ ní rí dààmú nínú ọdún yìí lágbára Ọlọ́run. Wàhálà ó kéré ó pọ̀ jù kò ní kó lé tọ̀ wá. Àní jáde lékú lọ́wọ́, àdẹ̀ ní dé wọlé lọ bá kú lágbára Ọlọ́run. Ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ òun la máa fi lò já. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi share gidigidi fáwọn èrò. Lọ́la lágbára Ọlọ́run a máa ṣe àlọ́ àpamọ̀. Àwọn ọmọ kéékèèké ló ní títọ́lá àti òwe láti fi engage àwọn ọmọ kéékèèké láti fi mọ àṣà ìbílẹ̀ nínú ilẹ̀ Yorùbá, káwọn ọmọ yẹn náà kàn lè máa fi lé ọmọ wọn lọ́wọ́, torí àwọn òyìnbó ń pòwe, so di dandan káwa Yorùbá náà ká mú nǹkan wa ní ọ̀kúndùn. So bó ṣe jẹ́ àwọn ọba tó wà nílẹ̀ Ìbàdàn, àwọn yẹn ni Olúbàdàn, ọba Ìkìrun, ó dà pé mo ti sọ ti Ìkìrun tẹ́lẹ̀, Ọ̀yọ́ náà, Aláàfin of Ọ̀yọ́, Oníkirè of Ìkirè, so Ògbómọ̀ṣọ́, Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Yes. So gbogbo àwọn orúkọ ọba mi lè máa dárúkọ àwọn tó wà lórí oyè gangan lórí ìtẹ́, bẹ́ẹ̀ orúkọ oyè wọn nìkan la máa dá. Bóyá lẹ́yìn bá tó á yá tàbá tún ní another program a máa lọ sílùú kọ̀ọ̀kan tàbá ní àwọn royal interview pẹ̀lú àwọn bàbá wa, a máa lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àti máa jẹ́ kẹ́ máa gbọ́. So àwọn kan tí mo fẹ́ fi tó yín létí nìyẹn. Tó bá tún di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run, a tún lọ sí Lagos State, then àwa fàbọ̀ sí Ondo State, then a tún lọ sí Kwara State náà ní another time, àti lọ sí Ondo rárá. So àwọn kan tá à ń sọ ni pé Ìbàdàn wọn máa ń kọlà ní Ọ̀yọ́ State, wọn ń kọlà náà ní Ọ̀ṣun State o, some of Ọ̀yọ́ State ní Iléṣà wọn kì í kọlà, Ilé Ifẹ̀ wọn kì í kọlà, bẹ̀tẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ láti Ilé Ifẹ̀, láti Gbọ̀ngán, Ọdẹ Òmu, Yàkóyó, ọdún àbọ̀ àbí something like that, Ẹdẹ, Ìpẹ̀tù, wọ́n ń kọlà, àwọn yẹn ń kọlà, wọ́n á wá gọ̀m̀bọ́ sójú wọn báyìí, gọ̀m̀bọ́ ìmíì wọ́n á wà látòrí báyìí, nìyẹn dátẹ̀ Ògbómọ̀ṣọ́ nìyẹn, àtòrí náà ti máa bẹ̀rẹ̀. Ọmọ kẹtàn bá dẹ̀ máa kọlà ẹ̀fọn ọmọ ọjọ́ mẹ́jọ ni, tí wọ́n ti parí ọjọ́ mẹ́jọ tán ti ṣèkó kọ́mọ jáde, wọ́n á ṣe fún láàrin ọjọ́ mẹ́jọ kó tó póṣù mẹ́ta or something like that. Ìmíì wọ́n á kọ́ láti imú báyìí, wọ́n á wà láti imú báyìí, bẹ̀rẹ̀ bú bí nǹkan náà máa ń pè ìyẹn, gọ̀m̀bọ́ ni wọ́n máa ń pè ilé ìtàn máa ń wà láti orí, wọ́n á ló kọlà gọ̀m̀bọ́. Ìmíì kẹ́kẹ́ yẹn mẹ́ta ni, mẹ́ta ń bí, ìyẹn ni kẹ́kẹ́ lẹ́rẹ̀kẹ́ wọn, kẹ́kẹ́ wọ́n máa ń pè yẹn. So gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, wọ́n ní òwú ni ká jẹun pẹ́ lẹ́nu, òǹfọ̀nù òfun ò jẹ́. So a tún máa fi tó yín létí ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Èmi ni tiyín tòótọ́, princess àwọn ọmọ ọba, èmi ni ọmọ ọba gbogbo ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ẹ ṣé mo dúpẹ́. A máa tún bára wa sọ̀rọ̀. Ó dàbọ̀.